ẹgbọ́n nǹkan tí Wasiu Ayinde sọ nínú interview wọn wọ́n ní Bọ́lá Ahmed Tinubu àwọn jọ dàgbà ní àgàràwú ni àwọn jọ lólé ayé lágàràwú ni tálà ẹni tó wá sòdodo ọ̀rọ̀ nínú àwọn méjèèjì ẹ gbọ́ interview àwọn méjèèjì wo ẹ sọ ẹni tó ń sòdodo ọ̀rọ̀ ni wọn. torí Barrister ló fà lé wọn lọ́wọ́ Tinubu gan Barrister ló fà lé lọ́wọ́ ṣe rí àwọn irọ́ tí mo ló pa number 1 òun ni títọrọ Barrister ìyẹn number 1 ṣe rí number 2 àwọn eléré kan tó ń dárúkọ àwọn sàkádánfó àwọn kinní kan wọn ń ṣẹgbẹ́ irọ́ ní gbogbo ohun tó ń pa sọ̀rọ̀ mi yé yín torí interview kan wà tí bàbá wa Kollington náà ṣe ká má kọ̀dẹ̀ tún máa padà sẹ́yìn ni pé àwọn jọ́lì la wà àwọn tọkọ dá fújì lẹ́nu yẹn interview náà wà lórí YouTube kíní yẹn dẹ̀ máa ń dùn ṣẹ́ni ti bá gbọ́ báyìí ó máa ń fẹ́ ọlọ́mà níyàn lára torí àwọn táwọn ń sọ yìí jọ́lì la wà tẹ́ ń sọ pé ó dá fújì ilẹ̀ yìí tó wà ní àwọn tó dá fújì ilẹ̀ yìí irọ́ ni sákàrà ní jọ́lì la wà kọ gbogbo àwọn tẹ sọ́ngbà yẹn irọ́ ni kò sí òótọ́ kankan nú ẹ̀ but Barrister ó kó èrò mọ́ra gan lọ́rọ̀ Fuji music tó yẹ pé Fuji music ò lè lọ́ọ́lẹ̀ mọ́. That is true. Kò yé yín àwọn Haruna Ìṣọ̀lá ń sìn àwọn bí èèyàn kọ̀ọ̀kan bíi 12 yẹn rí tọ́yìn play àpàlà Fuji music yẹn mọye millions ni èèyàn tó gbẹ̀yàn dá Amẹ́ríkà bàbá àní ní China wọn kọ́ ni Fuji ní China so Fuji music tẹ́lẹ̀ ń wò yìí orúkọ Fuji yẹn èdè China ni èdè China ni. ṣé lè explain fún wa mọ́. àdàfún yìí bẹ́ẹ̀ bá dé torí Barrister náà sọ nínú story ẹ̀ pé Fuji Mountain lòun ti create Fuji lòun ti sọ orúkọ Fuji Mountain ní China but ní tilẹ̀ ń tọ́lọ́hún gbogbo èdè láyé tèmi ń gbọ́ ní Fuji o èdè China ni. Èdè China ni Fuji bó dẹ̀ ti ń gbọ́ ìtàn Fuji yí pé òun mò ń sọ lẹ́ẹ̀kan pé rainbow Fuji dàbí rainbow many colours ni bẹ́ẹ̀ yọ̀ dẹ̀ wọ Fuji shop lẹ́nìí oríṣiríṣi ọjà ló wà ń bẹ̀ kì í ṣe ọjà kan ló ń jẹ́ Fuji oríṣiríṣi nǹkan ni Fuji ló ń jẹ́ Fuji nígbà tí Barrister náà dẹ̀ máa bẹ̀rẹ̀ Fuji ó mú àdálùmọ́là ni bó ṣe ń kọrin wákà mọ́ ló ń kọ ti sákàrà mọ́ ló ń kọ tàpàlà mọ́ òun náà dàlú ti gbogbo ẹni so bó ṣe rí gangan ni ẹ ibi téèyàn kan ti wá lóhùn rí fújà òun rí fújà ẹ̀rọ adẹ́dá ọmọ ń dàpàrà lẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní fújà ṣe rí mo ti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mi ò sí níbi ọ̀rọ̀ interview wọn ẹ̀ oríṣiríṣi ìwọ iná ló mú yàn dá sáábà yìí ló tán lóníkẹjọ bú Barrister ó tán àìmọye Arábàmbí tó dálẹ̀ yẹn náà orí Barrister ni Arábàmbí yẹn ìtorí Barrister ló ṣe dá gúrùpù yẹn lẹ̀ ó fẹ́ káwọn ọmọ kéékèèké yẹn kan gbéná wojú Barrister torí kíni torí pé Barrister ó fún Saheed Òṣùpá ní ọba Fuji ó tán níjọ́ tí wọ́n dẹ̀ máa lọ jọba tiẹ̀ kò sẹ́ni tó mọ̀ ó sọ fún Barrister ó sọ fún àpò tó invite èmi s'Óṣogbo lọ́dún náà tó bá dàbí rọ kẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ mi yà Wasiu Ìṣọ̀lá ó invite mi s'Óṣogbo God so good gbàtọ́lọ̀ rí pápò sí ló fẹ́ fi ṣe wọ́n lọ́ba yẹn ò sí nlé ó wá padà àwọn journalist tó gbé ẹ lọ́bẹ̀ lọ́padà lọ organize ní NTA Ìbàdàn pé kíkì ní ìbára bọ́ sí dojútì ẹ jẹ́ ká lọ NTA Ìbàdàn ká lọ dé adé yìí fún bẹ́ẹ̀ ẹ understand náà fi gbé ẹ lọ́bẹ̀ jọ náà Barrister ò mẹ́nìtì ó dẹ̀ jọba Fuji nìyẹn Barrister wọn play nu City Hall àti yọjú wá ti lójú ṣẹ́rẹ́ àwọn ti Barrister àwọn náà mọ̀ pé bàbá ní yàláyà fans àwọn fans tóun ní tọ́gbé dìde lẹ́nìí fans Barrister ló pọ̀ jù nù wọn
torí Barrister ló fà lé wọn lọ́wọ́ Tinubu gan Barrister ló fà lé lọ́wọ́ so Barrister ṣe ní ṣe pé àti kékeré ló ti gbọ́dọ̀ mi àti kékeré ló ti wà lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi dẹ̀ ló ti kọ́ṣẹ́ fújì ọ̀dọ̀ mi ló ti mọ̀ ń pa orin ó ti yé yín ọ̀dọ̀ mi ló ti ó bá wọn rurin iṣẹ́ ó fọṣọ mi ó ṣe gbàgbọ́ gbogbo ẹ̀ náà ni Barrister fi wọ mọ́ra lòun náà fi hand over ẹ̀ láwọ́ àwọn tí ẹ pé ọmọ mi ni o ẹ má bá mi fi ilẹ̀ o ẹ bá mi tọ́jú ẹ o ẹ bá mi ṣe o òun lòun wá gbẹ́dẹ́bí àbòsí ìbáyìísìn lóyìn ó fẹ́ yí mọ́ Barrister lọ́wọ́ kò sí ẹni kó lọ mú sátífíkẹ́ẹ̀tì kíngì wá àtẹ̀bọ̀ pé tó bá fèèyàn ṣe kíngì irúgbà tí Barrister máa fi Saheed Òṣùpá jọba orin òun kọ́kọ́ ló yẹ kí Barrister fà á lẹ́ pé ká tẹ̀lé ọ̀fẹ́ fi hàn jọba orin àbí bóyá fẹ́ òun gọ́gọ́ ló yẹ ní òkè gbà àmọ́ ìwà òjẹ́ sọ̀rọ̀ mi yẹ yín sìn ẹ wo ìgbà tí Barrister gbé Tájù Àlàdé jáde Tájù Àlàdé jẹ́ ni tó ń gbére fún Barrister Tájù Àlàdé dẹ̀ ni ó ti wà lẹ́yìn Barrister kí wọ́n tó dọ́dọ̀ Barrister kàfi kékeré ni Tájù Àlàdé náà ti wà ń bẹ Barrister dẹ̀ yàṣẹ fún njọ́ tí ọmọ yẹn máa ṣe rẹ́kọ̀dù jáde tí ó rí pé wọ́n lọ́ọ̀nchì fún bọ̀bọ̀ yẹn wọ́n lọ́ọ̀nchì fún Tájù Àlàdé pé ó lọ́ọ̀nchì kínní Wasiu Ayinde bọ́ sí stúdíò kọrin bú Barrister ni. ó bú Barrister ni. ó ní wọ́n wá gbọ́n láti fi gbé bọ̀bọ̀ ga nígbà tó òmọ̀nà tí wọ́n ò fi gbé ga wọ́n lọ yọ̀gbẹ́ ní sínú fọ́tò wọn bá ń polówó ṣọlẹ̀ tọ́pọ̀lọ́rù wọn ṣe kó dàbí tiwa o ẹni Ọlọ́run dá sùn mọ́nu kò ṣe fara ẹ rí bọ̀ lórí eré fújì kò sẹ́ni tó mọ bí bó Barrister ṣe mú kàn wáyé kò sí òun náà gbàtí gbogbo awuyewuye yẹn ń lọ tó lọ sọ pé àwọn bàbá wọn kan wọ́n ti ń kọ fújì láti gbà ayé àtàyé Àdèlé ó mọ Àdèlé kú ní 1964 ní Àdèlé ọba Àdèlé tó wà ní Èkó ló kú Àdèlé dẹ̀ tí exist láti 1940 ní Àyìndé tí exist ní Àdèlé yẹn tí exist bọ̀ kí wà ní wọ́n ṣe mọ̀ pé onífújì kò kọrin fún gbà yẹn onífújì wo ni àwọn táde mọ̀ tá mọ̀ pé àwọn olórin àtijọ́ tó jẹ́ olórin táwa mọ̀ tá gbọ́njúmọ̀ tọ́jú ní sákàrà àwọn ni bàbá wa Àbíbù Olùwà àwọn Lefty Salami Yusuf Ọlátúnjí gbogbo wọn yẹn mo fẹ́ lè sọ èyí tí bá lè ló máa àfi Àbíbù Olùwà ni mo lè sọ pé ó play fàdé lè rí kò dẹ̀ ń ṣe fújì sákàrà so nbó ló ti wá rí tàn nbó ló ti rí tàn torí tàbá wo Wasiu Ayinde tàbá wo orúkọ Ayinde tó ń jẹ́ kì í ṣe orúkọ ẹ̀ kò ṣe orúkọ ẹ̀ no orúkọ Barrister ni orúkọ Barrister ni Ayinde tó ń jẹ́ yẹn torí Wasiu Ayinde Barrister ló ń jẹ́ ṣóyè yìí Barrister dẹ̀ ló fún lórúkọ yẹn ó tọrọ orúkọ yẹn ni kò sẹ́ni tó mọ orúkọ tó ń jẹ́ Wasiu Ṣọlá dẹ̀ lórúkọ ẹ̀ ó ti yé yín sìn kì í ṣe Wasiu Ayinde Wasiu Ṣọlá ló ń jẹ́ wọ́n lọ tọrọ orúkọ yẹn lọ́dọ̀ Barrister pé ọmọ yìí lórúkọ yín lòun fẹ́ máa jẹ́. tẹ́ bá rí fídíò tí Alhaji Wasiu Ayinde sí lẹ́nujọ́ mẹ́ta yìí inú mi dùn nínú fídíò Alhaji Wasiu Ayinde wọ́n sọ̀rọ̀ nípa tó ń jẹ́ tó pàtẹ́ni nípa love àjọṣe papọ̀ Alhaji Wasiu máa fẹ́ kẹ́yìn náà yẹra yín wò ìjẹ́ ìfẹ́ wà lọ́dọ̀ ẹ̀yin náà pẹ̀lú àwọn yòókù ìjẹ́ ẹ̀yin náà nífẹ̀ẹ́ àwọn eléré yòókù ìjẹ́ ẹ mú àwọn yòókù gẹ́gẹ́ bí ọmọ ìyá ìjẹ́ ẹ gbà fáwọn tó wà níwájú yín tó bá já sí pé ẹ gbà fáwọn tó wà níwájú yín ẹ kọ́kọ́ gbà fún Alhaji Kollington Ayinla náà ẹ kọ́kọ́ respect Alhaji Kollington Ayinla so ẹ wo oore tọ́lọ́run ti dá padà fún yín bó tiẹ̀ já sí pé wọ́n lé ẹsẹ̀ wàhálà nílé Barrister Ayinde ẹ wo ibi tọ́lọ́run ti gbà dá yín lò mo rántí orin kan tí Barrister kọ fún yín nígbà tí ẹ̀ ń kọrin tẹ́ wà ní on stage Barrister máa kọrin pé olórí wa yé olórí wa jọ̀ọ́ ìwọ la gbójúlé ìwọ la fẹ̀yìntì
ẹ rántí orin yẹn mi ò mọ bó ṣe lè kọrin yẹn ṣùgbọ́n nínú orin tí Barrister fi kì í níjọ́ náà lọ ẹ wo ìràwọ̀ tọ́lọ́run ti gbé fún yín tó ti mọ̀ pé ẹ máa débẹ̀ so ajá sí pé oore tẹ́ ẹ ṣe fún Kollington Àyìndé Kollington Àyìnlá bàbá wa Kollington Àyìnlá ńgbà tí màmá wọn kú ẹ ti dúró dò pé tó ẹ gbọ́dọ̀ gbọ́ oore yín padà oore yẹn lẹ fẹ́ gbà padà inú mi á dùn tó bá já sí pé Kollington Àyìnlá tó bá lè fún yín ní oore yín padà kí lẹ wá kù tẹ́ fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ọba tí Kollington Àyìnlá bá lè wo bí wọ́n ṣe lè gbé oore náà fún yín padà tó bá jẹ́ pé ó ṣeéṣe kán gbé oore yẹn fún yín padà inú mi ò bá dùn kẹ́ má wulẹ̀ retí oore míì mọ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ti ṣoore fún yín àwọn ọmọ yín ti ń wọnú sẹ́nétọ̀ àwọn ọmọ yín ti ń wọnú ọ̀nàrẹ́bù ṣé oore yẹn ò tí ì tó ni ìyẹn lẹ wá ń bínú lérí ọ̀rọ̀ Kollington Àyìnlá pé Kollington Àyìnlá ò san oore fún yín padà pé nígbà tí màmá yín kú wọn ò gbé ǹjẹ́ yín ò ṣe gbé fóònù ìjọ yẹ kẹ́ bá Kollington Àyìnlá jà gẹ́gẹ́ bí bàbá ṣebí Barrister ẹ pé Barrister gẹ́gẹ́ bí bàbá yín ni àbí ọ̀gá yín ni ṣebí wọ́n ní ọ̀gá èèyàn ọ̀rẹ́ ọ̀gá èèyàn ló jẹ́ pàápàá jùlọ àwọn méjèèjì yìí iná jọ dá fújì kalẹ̀ ẹ̀yin ò tí ì lálàá pé ẹ fẹ́ dá fújì kalẹ̀ táwọn fi ń ṣe fújì so gbogbo eléyìí sí báyìí nínú ọ̀rọ̀ yìí tẹ́ sọ ẹ ní ẹ fẹ́ kí gbogbo àwọn onífújì kan papọ̀ kí ìfẹ́ wà láàrin ara wọn ìjẹ́ ìfẹ́ yẹn látọ̀dọ̀ yín ló ti wá kí ni akitiyan tiyín kí ni tẹ́ ṣe lérí ìfẹ́ yẹn kí ni akitiyan tẹ́ ṣe lérí pé kí ìfẹ́ yẹn kó lè lé kí lẹ́gẹ̀sì yẹn kó lè lé kí ìfẹ́ yẹn kó máa lọ títí lọ láéláé tẹ́ bá ń bẹ láyé kí ìfẹ́ yẹn máa wà tẹ́ bá tún wá jáde láyé náà kó tún máa pariwo yín pé Wasiu Àyìndé náà ni kí ni lẹ́gẹ̀sì tẹ́ lé kalẹ̀ ìjẹ́ yín náà fìgbà kan lẹ́dọ̀bálẹ̀ fún Kollington Àyìnlá Rígé olórí mi rèé o bàbá wa rèé o ìjẹ́ dọ̀bálẹ̀ fún wọn mo rí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn eléré yẹn náà ń dọ̀bálẹ̀ fún yín náà ń kí yín bàbá wa Kollington Àyìnlá ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́rọ̀ yìí mo bá bàbá Kollington Àyìnlá náà sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ share fídíò yìí ẹ jẹ́ kó dọ̀dọ̀ bàbá Kollington Àyìnlá nígbà tí Alhaji Wasiu Àyìndé náà ń sọ̀rọ̀ Alhaji Wasiu Àyìndé ní bàbá Kollington Àyìnlá sọ fún wa pé tó Wasiu Àyìndé o bó o ṣe tọ̀rẹ́ mi Barrister tí ó fi yẹ òkú mọ̀mọ́ rẹ̀ mọ́ gbàgbé ṣe tèmi náà gbà tí mọ̀mọ́ tèmi náà bá kú o pẹ̀lú orin tí ẹ máa ń kọ àti wáàsí tó máa ń wà nínú orin yín náà pé má gbára lé èèyàn Ọlọ́run ọba ni kò gbára lé ẹ̀yin wá gbára lé Wasiu Àyìndé sí báyìí Wasiu Àyìndé náà ló wá bínú sí sí báyìí pé tó pẹ̀lú gbogbo oore tóun ṣe fún yín ẹ padà san oore tóun fóun padà ṣe bí ẹ̀yin Kollington Àyìnlá náà lẹ́ ń kọrin òkè kí láǹfààní wáàsí orin tẹ́ ń kọ fún gbogbo aráyé tí wọ́n ń fowó lọ ra rẹ́kọ́ọ̀dù yín pé má gbára lé èèyàn Ọlọ́run ọba ni kò gbára lé nínú rẹ́kọ́ọ̀dù yín pé mò ń tẹnu mọ́ Ọlọ́run ọba ni kò gbára lé mo gbọ́ nínú rẹ́kọ́ọ̀dù yín kan tẹ́ ti kọ sẹ́yìn nípa pé kíyàn máa gbára léèyàn Ọlọ́run ọba èyí wá gbára lé Wasiu Àyìndé sí báyìí Wasiu Àyìndé náà wá ń complain sí báyìí pé òun ṣoore fún yín nígbà tí mọ̀mọ́ yín kú ẹ̀yin ò sọ tòun padà ẹ ti gbára lé Wasiu Àyìndé ṣebí gọ́vnà lẹ́nìdì wọ́n ti gbé gọ́vnà wá fún yín wọ́n ti gbé mínísítà wá fún yín kí ló wá dà ṣé gọ́vnà àti mínísítà tó gbé wá fún yín so ní oní tí ọjọ́ kú bá dé kẹ́yìn náà má kú ni ẹ máa kú everybody máa kú ẹ̀yin ni kẹ́ ẹ wo ara yín ẹ má gbára lé ẹnì kankan ẹ má fi ara yín ti ẹnì kankan Ọlọ́run bá ní kẹ́ farati ṣùgbọ́n ó kàn já sí pé ọ̀nà eré yín ẹ̀yin tẹ́ ń kọ fújì ọ̀nà yín ni ẹ láìkì kárí ni ẹ láìkì kàn máa ròyìn káàkiri pé tó nígbà òkú yín gọ́fúnà wa mínísítà wa tí ò fi dà kankan kò sí kankan tó dà bẹ́ẹ̀ bá lọ sókè tó bá yá yẹn máa padà wá sílẹ̀ ni lálá tó lọ sókè ilẹ̀ náà ló máa wá ìgbà kan ní gbogbo wa everybody mo ní àwọn ẹ̀gbọ́n fámìlì mi mo ní ẹ̀gbọ́n méjì tí wọ́n tó mi dàgbà tán jẹ́ bàbá fún mi ìkan fẹ́ràn Barrister ìkan fẹ́ràn Kollington èmi ni mo máa ń lọ ra kẹsẹ̀tì àwọn méjèèjì èmi ni mo máa ń lọ ra pléètì wọn ní Ògolúwa ní Mushin èmi ni mo máa ń lọ ra pléètì wọn ní Olasco nígbà tá a fi wà lálasco ní Dòsùnmú èmi ni màá lọ ra tí Kollington Àyìnlá bá ti jáde èmi náà máa kówó fún pé kó lọ ra kí ni rẹ́kọ́ọ̀dù pléètì wọn yẹn tí Barrister náà bá ti jáde èmi náà máa fún lówó wọ́n wá gbọ́ Kollington wọn á gbọ́ ẹ wo gbogbo eléyìí náà gbogbo nǹkan náà kò lọ títí fúngbà díẹ̀ náà ni èyí tí màá rọ Alhaji Kollington Àyìnlá nísìnyí báyìí ni pé gẹ́gẹ́ bí bàbá àti bàbá tó fẹ́ àtúnṣe
àti bàbá tí ò fẹ́ kí nǹkan kan dàrú ẹ bá mi share fídíò yìí o bàbá tí ò fẹ́ kí nǹkan dàrú ẹ pé Wasiu Ayinde ọmọ yín ni Wasiu Ayinde ẹ bẹ̀ Wasiu Ayinde dà ọmọ mi má bínú tó bá já sí pé mi tí mo gbà sẹ́ nìyẹn má bínú ẹ jẹ́ kíjà náà pọ́kọ́ parí ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ fídíò yìí ẹ súnmọ́ bíbá dáadáa wọ́n ní tawakkal ala Allah Ọlọ́run bá ní kẹ́ gbára lé ẹni tó bá gbára léyàn ó máa bọ́ asán ló máa já sí Ọlọ́run bá lọ́ba tó máa ń sọ èrè fún yàn tí kì í ṣèrègùn ẹ wo èrègùn tó jáde láàrin Wasiu Ayinde àti bàbá Kollington Ayinla èrègùn ni o èrègùn ńláńlá ni ṣùgbọ́n tó bá já sí pé Ọlọ́run bá fún rẹ̀ gangan ló sọre fún Kollington Ayinla ló bá wọn gbé mínísítà wá ló bá wọn gbé gọ́fúnà wá ló bá wọn gbé ọ̀nàrẹ́bù wá kò sẹ́dá kan tí ó sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí Wasiu Ayinde ti ṣe gbogbo eléyìí fún Kollington Ayinla ó ti dèrègùn báyìí Ọlọ́run ọba nìkan ló lè sọ̀rè fún yàn tí ò ní ṣèrègùn àfúnni má ṣèrègùn lọ́lọ́run ọba tí ọmọ ènìyàn bá sọ̀rè fún yàn ó máa sọ fún gbogbo ẹ̀dá pé tó òun sọ̀rè fún lágbájá òun sọ̀rè fún tàmẹ̀dù bí kì í bá sọ lámì ẹni báyìí ò lè jẹ́ èèyàn òun ló ṣẹlẹ̀ láàrin Kollington Ayinla àti Wasiu Ayinde so àti Kollington Ayinla o àti Wasiu Ayinde ẹ tètè ṣe àtúnṣe ẹ tètè pera yín kẹ́ má jẹ́ kí Ọlọ́run ọba kó dá sọ̀rọ̀ náà salamu alaikum ó dìgbà.